Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi ni Ọlọ́run fi ṣe President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ìta máa ń ṣe nínú ẹgbẹ́ tí mo dárúkọ yìí, òun náà ni pé a máa ń kọ́ra wa ní àṣírí bọ́n ṣe ń lo ewé àtegbò gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa bọ́n ṣe ń lò láyé àtijọ́ bíi 300 years ago. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣe fídíò lórí social media tó máa ń sọ̀rọ̀ oògùn ìbílẹ̀. Ní tí Dr. Lékan Sàlámì tó ń ṣe ó yàtọ̀ sí gbogbo àwọn eléyìí. Àwọn kan wà tó ṣe pé wọ́n ń polówó ara wọn ni. Àwọn kan wà wọ́n ní ọṣẹ tán fẹ́ tà. Ẹ ti rí tí wọ́n máa fi nọ́mbà wọn sí ojú social media tó yẹ pé a máa lọ a máa bọ̀ ìpè kẹ́pẹ́ àwọn. Àwọn kan sì rèé owó tán fẹ́ pa lórí àṣírí kan tán gbọ́nbì kan ò ní wọ́n ṣe wá sórí social media. Irú èèyàn bẹ́ẹ̀ ó ṣeéṣe kó sọ àṣírí náà kó sọ dé àárín kan kó wá ní ẹ tó bá fẹ́ gbọ́ yòókù kó pe nọ́mbà wọn. Gbogbo àwọn kìíní nǹkan ni Lékan Sàlámì ń ṣe. Ní tí Lékan Sàlámì ń ṣe òun náà ni pé kí ìran Yorùbá kó má jẹ́ ara ẹ̀yìn ká jẹ́ ara iwájú, ká lè máa rán ara wa létí àwọn àṣà ìbílẹ̀ wa. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ bí kò ṣe àṣà Yorùbá tó pa gbogbo wa pọ̀. Níbi ìmúra ni, níbi ògùn wa lílò ni, níbi ìsọ̀rọ̀ ni, níbi èdè wa ni, gbogbo nǹkan tó jọmọ́ àṣà Yorùbá òun la máa ń sọ nínú ẹgbẹ́ náà. Ìwọ tó wá ṣe pé yálà ó jẹ́ oníṣègùn ni àbí onífẹ̀ẹ́ sí lílo ewé àtegbò, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC, Association of Africa Tradition and Culture. Kò ní kankan ṣe pẹ̀lú ibi tẹ́ wà. Ibi tí ìwọ náà wà tó ti ń wò mí yìí, pẹ̀lú bó ṣe wà ń bẹ̀ yẹn kò bá jẹ́ ìlú òyìnbó ni, ìwọ náà lè darapọ̀ mọ́ AATC. Láti lè darapọ̀, ìwọ ṣáà kàn sí mi lórí WhatsApp mi. Kì í ṣe call, WhatsApp number ni nọ́mbà tí mo fẹ́ fi sílẹ̀. Ẹ send message lórí WhatsApp, máa reply yín 08028565188 ní nọ́mbà náà. Àǹfààní tó wà nínú kéèyàn darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC òun náà ni pé tó bá ṣe pé ògùn jẹ̀dí ẹyọ kan nìwọ mọ̀ tó máa ń lò, tó wá fẹ́ mọ oríṣiríṣi oògùn, tó bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ògùn jẹ̀dí ẹyọ kan tí ìwọ mọ̀ yẹn, ìwọ máa sọ nínú ẹgbẹ́. Ẹlòmíì náà òun náà wá sọ ògùn tóun náà mọ̀ tó dá lójú. Kálukú náà máa sọ tiẹ̀. Àwa tó 200 tá fẹ́ sọ ògùn fúnra wa. Ó túmọ̀ sí pé téèyàn bá débẹ̀ láàrin ọjọ́ kan tí kálukú bá bẹ̀rẹ̀ sí ní sọ ògùn ẹyọ kọ̀ọ̀kan fúnra wọn, èèyàn á mọ ògùn 200 ní àwọn ògùn ìwòsàn oríṣiríṣi àbí àwọn ògùn ìwòsàn nílànà tẹ̀mí tó jẹ́ spiritual. Àǹfààní ni ẹgbẹ́ yìí jẹ́ fún gbogbo ìran Yorùbá. Kò sírú ẹgbẹ́ báyìí. Àwọn míì tẹ́ máa rí òun farajọ ni. AATC òun ni orúkọ ẹgbẹ́ náà. A rẹ́gísítà orúkọ ẹgbẹ́ yìí pẹ̀lú ìjọba àpapọ̀. Ní tí mo wá fẹ́ kọ́ wa lónìí tí mo fi wá sí òde lónìí, òun náà ni ògùn ìṣọ́rí kan. Ògùn ìṣọ́rí ó rọrùn láti ṣe. Iṣẹ́ tí ògùn náà máa ń ṣe òun náà ni pé bí ẹ̀lúùlù bá pòyè òjò, orí ara ní rọ̀lé. Ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe aburú fún wa tó lọ ṣe ògùn tó sì jẹ́ ògùn tó lọ ṣe original ògùn náà tó fẹ́ fi bá wa jà, ó máa fọwọ́ ara yóò fi ṣe ra ẹni. Ìṣọ́rí ni orúkọ tí Yorùbá máa ń pe ògùn yìí. Bá a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá orí ẹyẹ ẹ̀lúùlù kan. Ẹ wá jẹ́ ká wá ẹnu òpìrì. Ẹ jẹ́ ká wá odidi atare kan. Á wá jó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Tá bá ti jó pọ̀, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Tó bá ti kúnná yìí, á dà síbì kan. Yálà inú àdó kan ni, yálà inú ike kan ni, àbí ike bottle water. Lílo ẹ̀ òun ni pé tá bá ti pọn omi tá fẹ́ fi wẹ̀ láàárọ̀ àbí lálẹ́, á wá bù díẹ̀ nínú ẹ̀tù yìí, á bù sí omi ìwẹ̀ wa, á wá lọ fi wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo ẹni tó bá gbé ọwọ́ pòun fẹ́ ṣàbúrú sí wa, yóò fi ọwọ́ ara ẹ̀, yóò fi ṣe ra ẹ̀ ní. Ẹ má gbàgbé pé Dr. Lékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé ló ń kí wa pé àṣà Yorùbá kò ní parun.
ìran Yorùbá kò ní dèrò ẹ̀yìn. Ẹ ṣé, ó dìgbà kan náà.